ń dènà pẹnu òsì mọ́ bí kì í ṣe ká bẹ̀rẹ̀ níbi tá a roko tì sí lórí Atótó Arére orí kọkànlélógún ni mo láti tẹ̀ síwájú àkọlé tí bẹ́ẹ̀ Àtilọ Àjàò Àtilọ Àjàò kó tó di pé wọ́n tẹ̀ iwájú mo ní kí n ran yín létí bó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tẹ̀ ń wọlé sí kan nìyí kò náà ní nǹkan méjì láti subscribe sí channel yìí ni kò náà ní nǹkan méjì láti fi ara balẹ̀ wo àwọn ìpolówó ọjà tó bá súyọ ń bẹ̀ bó bá jẹ́ lóòótọ́ lè fẹ́ ká fi ṣe pàṣípààrọ̀ bó bá jẹ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ mi bí mi ṣe nífẹ̀ẹ́ èdè àti àṣà Yorùbá ẹ má skipu ìpolówó ọjà kankan bẹ́ẹ̀ bá skipu ẹ ràn mí lọ́wọ́ níbì kankan a jẹ́ pé ìfẹ́ ara yín nìkan lẹ ní mo sì mọ̀ wípé ọmọ ìyá ni wá ẹ̀jẹ̀ kan náà ni wá ẹ nífẹ̀ẹ́ mi ẹ sì nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi ìdí nìyí tẹ́ fi ń tẹ̀lé mi káàkiri tó fi jẹ́ pé gbogbo nǹkan tí mo bá ṣe òun náà ní tẹ́yìn lọ́rùn tí bá yín lára mu torí pé mọ̀ wípé torí èdè àti àṣà Yorùbá àti torí òmìnira Yorùbá òun náà ní gbogbo nǹkan tí Àkàndá bá dáwọ́lé ẹjẹ́ àtẹ̀síwájú láì dènà pẹnu nínú Atótó Arére orí kọkànlélógún Àtilọ Àjàò Àtilọ Àjàò bí Àlàbá ti kó ní aba olóòro ló ti bẹ̀rẹ̀ sí ronú kò ṣeéṣe kóun kó máa sá lọ bóun ti lérò tẹ́lẹ̀ àfi kóun kó tún dé ilé tí òun yá nílòkò rẹ̀ bóyá àwọn ọlọ́pàá lè ti máa wò ń kiri bóyá àwọn òsì tí lè fura sí òun kò lè sọ ṣùgbọ́n bí ó ti ń ti aba olóòro bọ̀ ní òrònú ọ̀nà tó ń lè gbà láti mọ̀ bóyá àwọn ọlọ́pàá ti ń wá òun tàbí wọn ò tí ì bẹ̀rẹ̀ ọpẹ́ ọya wọn bẹ̀rẹ̀ sísọ tí ó sọ̀kalẹ̀ nínú mọ́tò ní arùbéèdì ọgbọ̀n àárín ilé lọ sí ìyékéré ṣọ́ọ̀ṣì kan wà ní ìyékéré tí Àlàbá ti fọkàn mú pé yóò wúlò fún òun Àlàbá tó wà lórí ìjọ yìí a máa wá bẹ̀ wọ́n wò lẹ́wọ̀n ní Iléṣà ṣọ́ọ̀ṣì ìjọ àwọn ajẹ́rí ikú ni orúkọ ṣọ́ọ̀ṣì yìí aago kan kọjá ìṣẹ́jú mẹ́wàá ló déwájú ilé ṣọ́ọ̀ṣì yìí ṣùgbọ́n bí ó ti jẹ́ pé ìsìn àṣemọ́jú ni wọ́n ń ṣe ní ọjọ́ sátidé sí ọjọ́ ọ̀sẹ̀ ọba wọn nínú ìsìn bí ó ti mọ̀ tẹ́lẹ̀ àwọn obìnrin lọ́pọ̀ jù nínú ṣọ́ọ̀ṣì lóróyè wọ́n ń kọrin lọ́wọ́ ńgbà tó débẹ̀ àtẹ́wọ́ ń ró wá orin ń sọ ìjọsìn lọ ní mùkúlùmùkẹ́ Àlàbá ń wò wọ́n bí wọ́n ti ń gba ẹ̀mí nínú ṣọ́ọ̀ṣì tí ìlú ń dún lákọlákọ iná tàn roko sónú ṣọ́ọ̀ṣì lọ́ọ̀kan Àlàbá sì rí àlùfáà níwájú àwọn olùjọ́sìn ńgbà tó yá wọ́n kúnlẹ̀ nínú ṣọ́ọ̀ṣì Àlàbá súnmọ́ ẹnu ọ̀nà bó ti déwájú ṣọ́ọ̀ṣì ní àlùfáà tún ní kí àwọn ìjọ rẹ̀ ó dìde bí wọ́n ti dìde làlùfáà bẹ̀rẹ̀ sí ka bíbélì Àlàbá ò bá wọn wọnú ṣọ́ọ̀ṣì lọ kàkà bẹ́ẹ̀ ó kọjá ṣọ́ọ̀ṣì ó ń lọ sọ́nà iwájú ó ń lọ sílé àlùfáà wọ́n tilẹ̀kùn nílé àlùfáà nígbà tó débẹ̀ Àlàbá kanlẹ̀kùn tá a ní o ohùn obìnrin kan ló dáhùn àbí ìyàwó àlùfáà ò sí níbi ìsìn àbí kì í bá wọn ṣàìsùn ajá mọ́mọ́ tiẹ̀ fún lọ́mú ọmọ tẹkù lókè lọ́rùn mọ́lẹ̀ àlùfáà fi ìyàwó tiẹ̀ sínú ilé ó kó obìnrin olóbìnrin jọ sínú ìsìn lọ́gànjọ́ òru iṣẹ́ tá a fi rán ẹrú tá a níjẹ́ fi rán ọmọ sí ọmọ ọlọ́mọ ní jábẹ́gúndé obìnrin olóbìnrin ló ń sápẹ́ tí wọ́n ń kọrin tàlùfáà ń sùn níyẹ̀wù ṣé yóò lu ẹsẹ̀ ní ti ẹni láti déjọba ọ̀run ẹ̀ka ẹlẹ́mà ìwọ ta ni sẹ́ẹ̀ àwọn bàbá wọn rán mi wá sínú ilé o wọ́n ní kí n gba nǹkan wá onítọ̀hún pòṣé Àlàbá gbọ́ ìrìn ẹsẹ̀ nínú ilé ó mọ̀ pé wọ́n ń bọ̀ wá sílẹ̀kùn fún òun ni ǹjẹ́ èèyàn lè fọwọ́ lásán fún obìnrin yìí lọ́rùn pa báyìí ǹjẹ́ àwọn tó wà nínú ṣọ́ọ̀ṣì lọ́rùn lè gbọ́ ariwo obìnrin yìí bí bá ń ké bò sí ó tún rántí pé kò wé tó ké lẹ́ẹ̀kan kò há ó sì gbà pé obìnrin yìí ní láti kú ni kò sì sẹ́yìn níbọn ẹlòmíràn wúkọ́ nínú ilé lọ́hùn-ún ikú àgbàlagbà ni àjẹ́ pé obìnrin yóò lè ṣe rọra pa o ọgbọ́n mìíràn ló ń lò ilẹ̀kùn sí obìnrin yìí sì yọjú sóde ọ̀dàsọ̀bọ̀ra ó hàn pé oorun ò tí ì dá lójú rẹ̀ sálúbàtà onírọ́bà ló wà lẹ́sẹ̀ rẹ̀ àwọn bàbá ni wọ́n ní kí n gbé ẹ̀wù oyè àwọn dúdú gbàgẹ̀rẹ̀ tí àwọn wọ̀ lọ sóde nírọ̀lẹ́ ìjẹta wá wọ́n ní àwọn fẹ́ mú nǹkan nu rẹ̀ ẹ̀wù oyè bẹ́ẹ̀ ni mà èyí tí wọ́n wọ̀ lọ sílé alàgbà Sólómọ́nì nírọ̀lẹ́ ìjẹta ńbo ni wọ́n lọ wò ó èmi ò mọ ẹ̀wù tí wọ́n ń wí ó jàre ṣé wọ́n mọ̀ bí mo bá rè wọ́n bọ̀ wá wo àwọn ẹ̀wù oyè tí wọ́n kó sí yàrá ìwé obìnrin yìí ọmọ Àlàbá ó mú wọlé Àlàbá tẹ̀lé wọ inú yàrá ráúráú kan báyìí
tí ìwé oríṣiríṣi wà nínú rẹ̀. Lára ògiri yàrá yìí wọ́n kó aṣọ oyè àlùfáà oríṣiríṣi kọ́ sára ìkọ́. Aṣọ gbàgẹ̀rẹ̀gbàgẹ̀rẹ̀ ni wọ́n, òmíràn ní ike lọ́rùn, òmíràn ò sì ní. Àlàbá nawọ́ rí ọ̀kan tó ní ike funfun lọ́rùn, ó nìyí mà. Obìnrin yìí tó yán hó. Bí wọ́n bá mú nǹkan tí wọ́n fẹ́ mú nínú rẹ̀ tán, má wò lè dá padà títí wọn ó fi jáde ní ṣọ́ọ̀ṣì o, kí wọ́n kúkú máa mú bọ̀ fúnra wọn. Nígbà tí wọ́n bá parí ìsìn tí wọ́n bá ń bọ̀ láàárọ̀ yẹ́sìmá. Ó tún rántí yẹ́sìmá ọ̀rẹ́rìn sínú. Obìnrin fẹ́rẹ̀ létí Àlàbá sóde kí ó lè ráàyè tètè tilẹ̀kùn. Àlàbá padà sọ́nà ṣọ́ọ̀ṣì. Orí bíbélì kíkà náà ni àlùfáà wà. Àlàbá ọ̀yà ní ṣọ́ọ̀ṣì, ó ń lọ sọ́nà òró tó ní. Bó ti súnmọ́ iwájú díẹ̀, ó gbé ẹ̀wù àlùfáà wọ̀ lórí bùbá rẹ̀. Àlùfáà Àlàbá labalábá. Ó rántí ọjọ́ tó jáde lẹ́wọ̀n tí olóògbé Mílíọ̀níà ń ṣàríyá fún. Ọjọ́ wo níná tó sì dàbí ọdún 25 yìí. Lọ́jọ́ náà lọ́hùn-ún, nígbà tí nǹkan dàrú tó ń bẹ̀rẹ̀ sí bọ́hùn, Ṣítù adarí pọ́n kọ́lọ́hún ọ̀dẹ̀lẹ̀ fún. Ṣítù wá bá òun, ó lòun ò sí lọ gba sí àlùfáà. Ọ̀rẹ́rìn iná, àṣé àkókò ni ò tí ì tó. Ó ń bọ̀ wá gba sí àlùfáà ọ̀hún, àṣé bẹbẹ kú ẹ̀bẹ̀. Ibẹ̀ náà ló ń bọ̀, ó ń lọ kímọ́. Ó ń retí pé òun ó bá àwọn ọlọ́pàá ní ẹrun wá. Ṣùgbọ́n nígbà tó débẹ̀ kò rí ọlọ́pàá kankan bẹ̀. Kò pàdé ọdẹ ìgboro pàápàá. Òun nìkan ṣoṣo ń gírò ló ń lọ. Láti Yèékéré dé Òrótó, dé Ìta Akọgun, dé Òkèrèwé, dé Àtìbà, dé Ẹ̀rúnwá, dé Ọjà Afẹ̀, lọ́nà Mọ̀rẹ̀ dé Ìyànà Lókòrẹ́. Ó yà sí Lókòrẹ́ kò rí ẹni kankan. Àlùfáà Àlàbá labalábá títí mọ́lẹ̀ yò fún iná ìjọba ní Lókòrẹ́. Ṣùgbọ́n páropáro lọ́dà. Ilé ni Àlàbá lọ tààrà. Bó ti yọ lọ́ọ̀kan, ó rí pé iná tàn sílẹ̀ ní yàrá òun. Ó mọ̀ pé òun ọ̀tán náà lẹ̀ ńgbà tó ń jáde lọ sí ilé Àlájì. Gbogbo rẹ̀ fẹ́ mọ́ ti ju wákàtí 3 lọ, ṣùgbọ́n ó dàbí ọdún kan. Ó dúró lọ́ọ̀kan, kò lè súnmọ́ ilé rẹ̀ nítorí ó ti ń retí tẹ́lẹ̀ pé àwọn ọlọ́pàá ní láti máa wá òun. Pàápàá bí wọ́n bá ti rí agbádá òun tí ẹ̀jẹ̀ rẹ̀, bí àwọn ajá wọn bá sì ti ṣamọ̀nà wọn dé ilé òun. Àṣé ilé ẹni á máa bani lẹ́rù. Bọ́láńlé ò lè lọ síbi tí wọ́n ti yìnbọn pa Mílíọ̀níà. Ojú rẹ̀ ò lè gbà á, ara rẹ̀ ò lè gbà á, ọkàn rẹ̀ ò lè gbà á. Inú ilé rẹ̀ ló jókòó sí tó mutí bí ìgbà tí ìsín bá mú mi. Òun nìkan dá gbogbo wíṣíkì kan parí. Gẹ́ngẹ́ ni mo fi bá lámọrin tan, kò kúkú ṣe é fọ̀bẹ́ bù sọ́nù. Mílíọ̀níà, ìjọba tó tó fún. Orí rédíò ló ti gbọ́ pé gbẹ̀gẹ́dẹ́ ti gbiná, pé Mílíọ̀níà ti fẹ̀yìn tòpó, ó ti fàyà gbọ́ta. Kò sí ìròyìn nípa Sọ́bìrì rárá èyí tí jẹ́. Ó rò pé bóyá òun ò fọkàn sí ìròyìn náà tán ni. Bóun ọ̀gbọ́ ìgbà tí rédíò sọ̀rọ̀ nípa Sọ́bìrì. Ó ń gbọ́ tí àwọn kan ń kọrin níta nísàlẹ̀ lọ́hùn-ún. Kò tètè fura sí orin tí wọ́n ń kọ, ṣùgbọ́n mọ̀ wípé ohùn àwọn ọmọdé lòún gbọ́ tí ń kọrin. Nígbà tó wá fi yè sí orin tí wọ́n ń kọ, ó ń gbọ́ tí wọ́n ń sápẹ́ tí wọ́n sì ń kọrin pé ẹ̀rù bà mí aya olè, ẹ̀rù bà mí aya olè. Ǹjẹ́ kìí ṣe wájú ilé òun gan ni wọ́n ti ń kọrin yìí? Ǹjẹ́ kìí tilẹ̀ ṣe òun gan ni wọ́n fi ń kọrin? Ǹjẹ́ òun kọ́ ni wọ́n ń pòwé mọ́? Díẹ̀díẹ̀ lóhùn àwọn tí ń kọrin ń pọ̀ sí i, tí ariwo wọn ò jẹ́ orí ti bora mọ́. Ọgbọ́n tí ẹnìkan ní ẹ gòkè lọ, ẹ wọ́ ọ jáde. Àwọn yòókù wá bẹ̀rẹ̀ sí kọrin báyìí pé alákọ̀ọ́rí tí ilẹ̀kùn mọ́ rí kò lè bóde. Bọ́láńlé rọra yọjú lára sójú wíńdò. Ó sì rí i pé bí àwọn kan ti ń jó wájú ilé òun, làwọn mìíràn ń kọrin lọ sọ́nà ilé Àlímọ́tù ọmọ ọba. Èrò tó wà lẹ́yìn wọn ju èrò ẹ̀yìn òkú kọ̀ lọ. Wọ́n ń gbáràn. Òkú kan fò fìrìrì wọlé sọ́dọ̀ Bọ́láńlé láìrò tẹ́lẹ̀. Ó balẹ̀ lórí àpótí tẹlifíṣàn ní wàrà ń sọ́sà. Òkú mìíràn bẹ̀rẹ̀ sí fò wọlé léraléra. Díngí ń fọ́, àwo ń fọ́, ife ń fọ́, bẹ́ẹ̀ náà láago àtohun ọ̀ṣọ́ gbogbo ń bàjẹ́. Kò sí ààbò fún ohunkóhun. Òkú kan tilẹ̀ fọ́ iná tó wà lókè. Òkùnkùn bèrèbèrè sì bọ inú ilé àti lọ Àjàò. Kò kúkú nira. Àjàò ní ẹrù tí yóò dé. Ìmúra pàpàǹdodo ni Bọ́láńlé mú. Iná àbẹ́là ló fi di ẹrù sínú àpótí ìfàlọ́wọ́ kan. Ọ̀nà ẹ̀yìnkùlé lọ́gbà jáde nínú ilé. Kọ̀rọ̀ ló sì ń pa títì títí ó fi dé ìpẹ̀kun àjámọ́pó tí ó sì ń rìn kémọ́kémọ́ lọ sọ́nà Lókòrẹ́. Kò tilẹ̀ béèrè ọmọ ọ̀dọ́ rẹ̀ wò. Ilẹ̀ ti ṣú dáadáa ńgbà tó jáde ńlé. Òkùnkùn náà ló sì fi bojú dé Lókòrẹ́ ní ilé Àlàbá. Kì í boróboró kọ́mọ̀kù ẹnì kankan mọ́ ni. Ẹni tí yóò kù láwọn mọ́.
ọ̀dọ̀ labalábá nìkan ló fọkàn sí pé òun lè lọ báyìí, torí ó lérò pé bí àwọn ọ̀pẹ́ rẹ̀ ti dàbò ilé òun ni wọ́n ti dàbò lé gbogbo àwọn tí àwọn ti mọ̀ tí wọ́n bá ti mọ̀ pẹ̀lú mílíọ̀nìà. Labalábá nìkan ni ẹnikẹ́ni ò tí ì mọ̀ pẹ̀lú rẹ̀, nítorí náà ilé labalábá nìkan ni ẹnikẹ́ni ò tí ì mọ̀ pẹ̀lú rẹ̀. Nítorí náà ilé labalábá nìkan lèèyàn lè sá pamọ́ sí báyìí kí wọ́n má tètè rí. Ọjọ́ wo ló tẹ̀wọ̀n déná ńṣe tó sì jáde lẹ́wọ̀n? Ọjọ́ mélòó ló gbé láàrin ìgboro? Bí ìtàkùn ọ̀bá já ọwọ́ ò lè tọ̀kẹ́rẹ̀. Ìtàkùn tó yí ni ọ̀dọ̀ labalábá kò lè tètè já. Ńgbà tó délé àlàbá ọba ilé nínú òkòkò dúdú, ó wọlé ọ̀tàn náà àyà rẹ̀ já ńgbà tó rí orí ibùsùn tó ṣe jútújútú tí ẹ̀jẹ̀ balabàlá sì wà lára aṣọ ìtẹ́sùn tí àlàbá ò sì sí ń bẹ̀. Tàbí àwọn tí ń dà lóró kéré ti dé ilé labalábá, àbí wọ́n ti ṣe é léṣe. Ẹnìkan náà tó ń gbójúlé, ẹnìkan náà tó ń fọkàn tẹ̀. Ǹjẹ́ ìtàkùn tí wàá já báyìí? A ti ṣe lè jáde nílùú láì lówó lọ́wọ́, láì rẹ́ni múni lọ. Ọlọ́kọ̀ gbọ̀fẹ́ bí o, abẹ́ èèyàn ó sì lè ṣàtìpó nílé àjèjì láì ní kọ́bọ̀ lápò. Ó fọwọ́ kan ẹ̀jẹ̀ orí ibùsùn, ó rí pé kò tí ì gbẹ ṣùgbọ́n ó ti ń dì díẹ̀díẹ̀. Ó ka aṣọ náà sókè, ó sì rí pé wọ́n ẹ̀sẹ̀ tán tìmùtìmù ńlá orí ibùsùn náà rán ni. Ó fọwọ́ tẹ̀ mọ́lẹ̀, ó sì rí pé kì í ṣe òwú ló wà níbi tí wọ́n tún rán yìí. Ntọ́ wà níbẹ̀ lè ju òwú lọ. Ó fa aṣọ ara tìmùtìmù náà ya lọ́gangan ibi tí wọ́n ti rán yìí. Báyìí ló ṣe rí owó tí àlàbá kó pamọ́ bẹ̀. Kò sẹ́ni kò ṣèjì, wọ́n bẹ̀rẹ̀ sí kó owó náà jáde. Ó kó gbogbo ẹrù tó ti dì kúrò nínú àpótí rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí kó owó sí i. Ó ń tò ó mẹ́nẹ́mẹ́nẹ́. Àpótí kò gba owó náà nítorí kò tóbi tó bẹ́ẹ̀. Ó rí àpò aṣọ kan lábẹ́ ibùsùn, ó mú, ó ń tò owó ọ̀hún sínú rẹ̀. Àpò yóò kún ńgbà tó tò gbogbo owó náà tán. Nítorí náà ó tún kó owó inú àpótí kúrò, ó tún tò ó sínú àpò aṣọ àti ẹrù tó ń dì tẹ́lẹ̀ lòun ó wá lè gbé sá lọ báyìí. Ọtí ti dá pátápátá lójú rẹ̀. Ó ń ronú pé bóyá àwọn tí wọ́n ṣe labalábá léṣe ti gbé e lọ ni. Ó tún ń dàárò pé ó lè jẹ́ gbé ọ lọ sílé ìwòsàn ni. Ó tún rò pé kó tilẹ̀ jẹ́ lọ sílé ìwòsàn, èyíkéyìí tó lè jẹ́ ó sá ti lọ. Owó rẹ̀ sì nìyí nínú àpò aṣọ. Àjẹ́ pé ayé òun yóò tún dá lẹ́ẹ̀kan sí o. Lẹ́ẹ̀kan yìí pẹ̀lú òun ò ní sí lábẹ́ àṣẹ ẹnikẹ́ni, ìsọkùnrin ìsóbìnrin. Òun ò ní sí ẹrú ẹnìkankan mọ́. Bí ẹnìkan tilẹ̀ wọlé báyìí ńkọ́? Ìkóyà lolúwa rẹ̀ wá ni o, torí ara òun ò lè gba ọṣẹ́ kankan báyìí. Ẹni tó bá ń fẹ̀mí ara rẹ̀ lò kó má wulẹ̀ wọlé wá bóun níyìn o, nítorí ara ti gbẹ kan. Apapandódó nílẹ̀kùn sí tí àlàbá sì wọlé nínú ẹ̀wà àlùfáà. Àlàbá ti dé ojú fèrèsé, ó sì ti bojú wo inú ilé. Orí Bọ́láńlé lórí ìjókòó. Aṣọ ojú fèrèsé ò jẹ́ kí Bọ́láńlé ó lè rí. Aṣọ yìí kan náà ló jẹ́ kí àlàbá rí nǹkan tí Bọ́láńlé ń ṣe. Bọ́láńlé, òun tilẹ̀ ti fẹ́ gbàgbé rẹ o. Kí ni Bọ́láńlé tún ṣe níyìn? Yóò da ètò ń rúkọ́ nìyí. Ó wọlé, ó rí pé Bọ́láńlé ti di ẹrù kalẹ̀. Ó tiẹ̀ fẹ́ gbèrú kó máa lọ. Ó yà á lẹ́nu láti rí àpò aṣọ tí òun fi di owó adarí pọ́n tẹ́lẹ̀ kóun ó tó kó ẹ̀gbin inú tìmùtìmù ńlá jáde, tóun sì wáá fi owó ọ̀hún kí tìmùtìmù. Àpò náà lówó ti tún wà nínú rẹ̀ yóò, kò sí tàbí ṣùgbọ́n ń bẹ̀, kò burú. Bọ́láńlé ti bóun ṣe ìdajì iṣẹ́ tóun ìbáṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe ni. Ó ní àkókò tí ìbá gbọ́ òun kù. Labalábá, àyà mi sì já, mo fẹ́ kú. Àyà mi padà wá gbókan ojàre, ọmọ pé wọ́n padà mọ́ àbí? Ó bà mí lẹ́rù. Mo wọlé, ó ṣe kìkì pọ́n, òye kọ́ mi, ojú mi ṣe fìyì. Mo dákú lọ́rùn gbọ̀ndàn, mo ní wọ́n mà ti pa á o. Bẹ́ẹ̀ ni n ò lè ké sókè. Mo bá rí bí wọ́n ṣe lé mi jáde nínú ilé mi, àánú mi ó ṣe ọ́. Mo sáré dẹ̀yìn pé kí n sá pamọ́ lọ́dọ̀ rẹ, n ò bá ọ. Ẹ̀jẹ̀ rẹpẹtẹ ni mo bá lórí bẹ́ẹ̀dì. Àfìgbà tí mo ṣàkíyèsí pé kinní kan ń ró hàìhàì lára mátírẹ́sì, mo bá fa mátírẹ́sì ya, mo bá bá owó yìí níbẹ̀. Mo ní bóyá ilé ìwòsàn ló wà lọ́hùn. Mo bá ní kí n fowó yìí sílẹ̀ títí n ó fi tún padà dílé ìwòsàn dé. Àwọn wèrè tó lẹ́mi ní ìta òtù tó tún lè tọpa mi dé yìí kí wọ́n sì wá rí owó kí wọ́n sì kó. Mo ní kí n kó o ná kí n tó máa wá ọ lọ. Bí n kò bá sì wá rí ọ níbikíbi, a jẹ́ pé ìwọ ti sá lọ nìyẹn. O ò lè dúró kó owó lọ, tàbí o ti kó èyí tó tó ọ lò. Bí mo bá kó èyí lọ, bó bá yá bó bá pẹ́, àbá lè pàdé nígbòsè. Bọ́láńlé, mo jẹ́rìí rẹ̀.
orò kalẹ̀ ó sì gún. Mo ṣe bọ́ fẹ́ dà mí ni o ṣeun o kó ọgbọ́n inú. O mọjọ́ tí mo ti ń bá àwọn alákọ̀ọ́rí wọ̀nyẹn rìn ni àló ṣeun. Janjan lòdì gbóná báyìí ajé ò gbóná ju bẹ́ẹ̀ lọ rí. Ọ̀rọ̀ tí mo ti fi ti ara mi gbọ́ látọ̀sán yẹn àti ìròyìn tíwọ náà tún mọ́ wá yìí ó ti sọ di ọ̀ranyàn pé ká tètè sá kúrò nílùú o ṣeun tó ti bá mi palẹ̀ mọ́ ní ìlú yìí lónìí o. Àwọn èèyàn ò fẹ́ amá rárá wọn ò sì fẹ́ ọ nílùú ọlọ́ọ̀fẹ́ mọ́ dárin bó bá dárin ọ̀hún tọ́ọ̀rẹ́ ni bọ́ gbé ń kọ́. Ẹ̀wà àlùfáà tó wọ̀ ló kọ́kọ́ jọ mí lójú ṣùgbọ́n mo ti mọ tó sọ ọ́ di oníṣẹ́ ọlọ́run ọ̀sán gangan. Òpé tààrin òru Àlàbá ń palẹ̀ mọ́ kíákíá ó ń kó ọ̀wọ́ aṣọ tó ní sínú àpamọ́wọ́ kan. Bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí Bọ́láńlé ń di ẹnu àpò ó múra. Bí èmi náà lè rí aṣọ ìyàwó àlùfáà ni ìbá mà dára o. Mo ní ká mọ̀ wá wáṣọ lọ níwòyí. Aṣọ owó tí níyàwó àlùfáà ò lè wọ̀ èyí tó wọ̀ sọ́rùn yìí náà bá mú. Ìwọ ni olórí ẹgbẹ́ aya bíṣọ̀bù lóru yìí ọ̀yá ká mọ̀ lọ. Àlàbá gbé àpótí Bọ́láńlé lẹ̀ ó sì fi ọwọ́ kejì fa àpamọ́wọ́ ara rẹ̀ ó ní kí Bọ́láńlé ó gbé àpò owó ó gbàgbé eléyìí ni labalábá okùn abẹ́ ibùsùn yìí ń kọ́. Àlàbá ọmọ ohun tí Bọ́láńlé fẹ́ fi okùn ṣe ṣùgbọ́n kò fẹ́ máa jiyàn báyìí. Ó kó ẹrù ọwọ́ rẹ̀ sílẹ̀ ó bẹ̀rẹ̀ ó ń fa okùn lábẹ́ ibùsùn. Bọ́láńlé gbé àga kan lẹ̀ ó fi gbogbo agbára rẹ̀ lù ú mọ́ àtàrí Àlàbá ṣùgbọ́n tójú tìyẹ́ làparò fèrè ràn. Àlàbá yí àga náà Bọ́láńlé àti àga sì relẹ̀ wọ́n balẹ̀ tágbára. Bí àga yìí bá ba Àlàbá lórí ni yángá ni àtàrí rẹ̀ ìbá fọ́. Àlàbá rẹ́rìn yàngì ọwà ẹ̀yìn pọ̀. Nǹkan tí mo ní kí n yọ nínú ọ̀ràn àṣẹ burúkú ni wọ́n ń rò ó sí mi. Ẹni à ń bá pètè àti ra ẹṣin olóko ẹṣin ní fẹ́ sọ ní dà. Èmi ń lè kú sí ọ ìwọ ń lè jò sí mi dákun. Labalábá n ò tiẹ̀ mọ nǹkan tó dé sí mi jọ. Àlàbá fa ìbọn ṣètò adarí kan yọ lápò bùbá lábẹ́ aṣọ àlùfáà. Ọ̀ràn tí Bísítù ti kọ́ àwọn nínú ẹ̀wọ̀n pé bó o bá fẹ́ kéèyàn ó jòrò dáadáa kó tó kú ikùn ní kó o ti yìnbọn lù ú kò ní tètè kú yóò mọ jòrò ńlẹ̀ yóò mọ jàràpà bí ejò tí wọ́n ẹsẹ̀ gé lórí tí òòrùn wá ń ta sí lára nílẹ̀ tàbí òkú ejò tá a gbé sọ sínú iná. Adarí pa ní sí ọ̀bẹ ni wọ́n ní ọ̀dà lọ́rùn ìbọn ọ̀dà níkùn rárá ni. Bọ́láńlé dìde lẹ̀ kàbìkàbì ó kúnlẹ̀ wọ̀ ó bẹ̀rẹ̀ sí bẹ̀ Àlàbá orí mi ló dàrú n ò mọ nǹkan tí mò ń ṣe ni jọ̀ọ́ dákun. Àlàbá ti di elétí agere ọ̀rọ̀ wọ̀ létí ọ̀tún ọ̀rọ̀ tó ń wọ̀ létí ọ̀tún ó sì ń gba tòsí jáde. Omi a máa dúró lára ẹyin etí rẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tí Bọ́láńlé ń sọ ń bọ́ sí àti àlàyé àti ẹ̀bẹ̀. Pẹ̀wù Àlàbá ti yìnbọn lu Bọ́láńlé ń kùn. Labalábá 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 ìgbé labalábá Bọ́láńlé ké tó fi tàtẹ́rù nípa fàìfàì ló sì ń tàpọ̀ ọ̀hún pẹ̀lú. Bó ti ń joró ikó yìí Àlàbá mú ìwé lébélébé kan tí Bọ́láńlé di ọṣẹ ìwé rẹ̀ sí ó yà sí méjì ó sì mú osùn ìtọ́tẹ̀ pupa ó fi kọ òjíṣẹ́ Ọlọ́run sí awẹ́ ìwé náà méjèèjì. Ó kó wọn dà sínú àpò aṣọ àlùfáà. Àpò owó nìkan ló fà lọ́wọ́ kò gbé àpótí mọ́ kò sì fa ìpamọ́wọ́ rẹ̀ lọ́wọ́ mọ́. Ó fa àpò owó yìí jáde ọ̀pá náà ó sì ń lọ. Rasaki Báńgbádé bá wọn lọ síbi tí wọ́n ti pa mílíọ̀nìà ó kì pọ́pọ́pọ́ ó sì taagun bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn kúkúrú ni ó dúdú fafa. Ẹ̀wù mẹkáníìkì tí fi ṣiṣẹ́ ló wà lọ́rùn rẹ̀ tọ́jẹ́ kọ́ dàbí ẹni pé ó dúdú ju bó ti dúdú gan lọ. Ìlà ìyàgbà ló wà lẹ́rẹ̀kẹ́ rẹ̀ pẹ́rẹ́ mẹ́ta tó papọ̀ sí igun ètè. Ó ní irùngbọ̀n yàwùyàwù pẹ̀lú irun mú tó bo ètè òkè tán pátápátá. Ojú rẹ̀ ló ṣe tí wọ́n fi wọ́ mílíọ̀nìà jáde nínú mọ́tò ọlọ́pàá. Ojú rẹ̀ wọ́n sì fi pa gbogbo ọ̀rọ̀ tí mílíọ̀nìà sọ ló fi ti gbọ́ lágbọ́yè. Ó sì ń gbọ́ tí àwọn ènìyàn ń béèrè ìdí rẹ̀ tí Sọ́bìrì ò fi sí ń bẹ̀. Ibẹ̀ náà ló ti gbọ́ ìròyìn bí Sọ́bìrì ti sá lẹ́wọ̀n. Rasaki rántí ọjọ́ ara rẹ̀ sì ń gbọ̀n orí rẹ̀ ń laago ni bó ti ń padà lọ síbi iṣẹ́ rẹ̀. Ọ̀rọ̀ yìí ò sí kò ya tòun ìjọ́sí àfi ìyàtọ̀ sínsín tó wà níbẹ̀. Ó ya bí iṣẹ́ rẹ̀ ó bá àwọn ọmọ iṣẹ́ rẹ̀ tí wọ́n ń fi afipájalè ṣẹ̀sín ó jókòó díẹ̀ kò fọhùn kí ni ìbáwírí o. Ọ̀ràn ọmọ kan ní bíà ó sì bẹ̀rẹ̀ sí mú lórí ìjókòó ní ibi iṣẹ́ rẹ̀. Ó mu ìgò bíà mẹ́rin kò mọ̀ pé òun fi nǹkan kankan nu kò mu sìgá lónìí kò sì mú gbó. Ó dìde ńlẹ̀ ó ń gbọ̀nà ilé rẹ̀ lọ. Ó wọlé ó jókòó ó ń ronú
bó tún ṣe ara rẹ̀ àtúnṣe gèrè wá agbọ̀n rìrì. àṣé bẹ́ẹ̀ èèyàn ti ṣe kú nìyí pé kò rí kórìkọ̀ ẹnìkan ẹ̀sẹ̀ lè máa júwe ẹ̀jẹ̀ fún alápàtà ó ṣàníyé èèyàn tóun gan ti fọwọ́ aróhun pa bí ọba pé ogún yóò fẹ́ tó bẹ́ẹ̀ ó tiẹ̀ gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. ta ni olúwa rẹ̀ tó lè dúró de òun ńgbà tó ń wà ní Ṣàngó Òde? irú onílé wo ló lè sọ pé kóun ọmọ wọlé lóru? ta ló lè dínà ṣọ́ọ̀bù tóun bá gbé fẹ́ kẹ́rù? olówó wo ló lè dágun láòun kó rò pé ọlọ́pàá kan lè sọ òun kí ìjàmbá mọ̀ sí òun? bí ẹni ń paná fìtílà ló ń pa wọ́n lọ́jọ́ yẹn lọ́hùn-ún. iléeṣẹ́ tóun lọ fọ́ ní Ìkẹjà tóun pa sọ́ọ̀dẹ̀ méjì kóun ó tó wọlé tóun kówó tabua ni òun ṣe gbẹ̀yìn kí ọwọ́ tó tẹ òun. àwọn mẹ́ta làwọn jọ iṣẹ́ náà lọ́hùn-ún ṣùgbọ́n àwọn méjì yòókù ní ọwọ́ tẹ̀. ó sá mọ́ àwọn ọlọ́pàá lọ́wọ́ ní tòun wọ́n yìnbọn pa àwọn méjèèjì yòókù ní ṣùgbọ́n òun ò lè lọ wòran wọn. làǹbẹ̀ sílẹ̀kùn àti adéròjú Yemọja fẹ̀yìn tó pọ̀ ní àwọn méjèèjì ti dèrò ọ̀run lónìí. wọ́n ròun òun ò rí wọn. àtìmọ́lé ni àwọn jọ wà ní kirikiri tóun fi sá lọ nígbà yẹn. nbí tóun ti ń sá lọ àpáfọ̀n ló ń pa wọ́dà kan níjọ́ náà lọ́hùn-ún. òun tán bẹ̀rẹ̀ sí fi ojú inú wo wọ́dà náà báyìí. òun rántí ohun tó ti ṣẹlẹ̀. wọ́dà yìí a máa ṣáájú òun a máa bóun kẹ́dùn a máa jíṣẹ́ tóun bá bẹ̀ẹ́ sí àwọn ènìyàn òun a máa bá òun gba owó àti sìgá wá lọ́dọ̀ àwọn ènìyàn òun a máa fúnra rẹ̀ fún òun ní sìgá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ìgbà mìíràn a tilẹ̀ mọ fóun lóúnjẹ òun sì kẹ́ òun gan láì mọ òun rí. lọ́jọ́ náà lọ́hùn-ún òun pe wọ́dà yìí òun bẹ̀ẹ́ pé kọ́bọ̀ òun ṣe kinní kan kí lóun tiẹ̀ ní kọ́bọ̀ òun ṣe níjọ́ náà o. òun sà ní kọ́bọ̀ òun ṣe kinní kan wọ́dà yìí sì gbà bó ti bóun ṣe kinní ọ̀hún tán tó wá jíṣẹ́ fún òun. ibi tó ti ń jábọ̀ tó ti ń fàbọ̀ jẹ́ òun lòun ti fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ owó òun rò látàrí gidigidi. ó dákúlẹ̀ bí akó arápá wọ́n sì bẹ̀rẹ̀ sí fi gìgísẹ̀ ń fọ́ látàrí tí ọpọlọ rẹ̀ fi yọ̀pọ̀rọ̀ sílẹ̀ lórí sìmẹ́ǹtì ẹ̀wọ̀n. bí ẹ̀kọ́ gbóná lọ́kọ́kọ́ sí ńlẹ̀ kí ẹ̀jẹ̀ tó pò mọ́. Ràsákì tó ń wo ọpọlọ náà nílẹ̀ báyìí ó ń fojú iná wò ó ń wò ó nílẹ̀ fún nǹkan bíi ìṣẹ́jú méjì kó tó máa lọ nítorí pé ọ̀rẹ́ òun ní í ṣe bóun ti ṣe jáde lẹ́wọ̀n nìyí o. ó wá bọ́ sí ọjọ́ gan tí Fọ̀ràwáyé ó jáde lẹ́wọ̀n. òun àti Fọ̀ràwáyé gan làwọn jọ gbìmọ̀ràn tí àwọn jọ ronú ọgbọ́n tó lè lò kó fi jáde àti ibi tí àwọn ó ti pàdé lẹ́yìn tó bá ti jáde tán. ọ̀dọ̀ Fọ̀ràwáyé kan náà ló sì ti wà láti bí 20 ọdún yìí wá. Fọ̀ràwáyé náà lọ́kọ̀ òun lọ́gbọ́n bóun ṣe lè ṣe kẹ́ni tó bá ti mọ̀ tẹ́lẹ̀ mọ́ lè dá òun mọ̀ mọ́. ó mú òun lọ síbi tí wọ́n ti kọlà àyàgbàsẹ́rẹ̀ kí ohun tí ò kọlà tẹ́lẹ̀. ẹ̀yìn náà ló wá tó dá irùngbọ̀n àti irun mú sí tó fi jẹ́ pé kò sí ojúlùmọ̀ àtijọ́ kankan tó lè tètè dá òun mọ̀ báyìí. orúkọ òun tẹ́lẹ̀ kì í ṣe Ràsákì káti ẹ̀ sóòótọ́ òun kì í ṣe ìmọ̀lẹ́ rárá. kò sẹ́ni tó wé òun ní wọ́n ń ká bẹ́ẹ̀ lòun ọ̀gbàdúrà kankan rí òun àgbàdúrà àárín Mẹ́kà. Oyèdọ̀tun ni wọ́n sọ òun lọ́jọ́ tí wọ́n bí òun. ńgbà tóun ṣúṣẹ́ Kiriyó ni orúkọ òun. bí àdàpèsè ni Fọ̀ràwáyé lọ́sọ̀ọ́ ní Ràsákì Báńgbádé. òun ló tún kóun jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ. Ilé-Ifẹ̀ lòun ti ń gbé láti ìgbà tóun ti di Ràsákì. ọ̀dọ̀ Adékúnlé lòun ti kọ́ṣẹ́ mẹkáníìkì kọ́lọ́hún ọtẹ́ sí afẹ́fẹ́ rere. ó sì ti tó ọdún 17 báyìí tóun ti ń dá iṣẹ́ tó ń ṣe. òun ti ń ṣiṣẹ́ lọ nǹkan kan ò sì yín jẹ́ nǹkan kan ò yó ń lẹ́nu. àfàìpẹ́ yìí tí mo lọ ní àáké sóun láìrò tẹ́lẹ̀ tó ní kóun wá lọ báwọn sàríyá fún ẹnìkan tí yóò jáde lẹ́wọ̀n. òun gbọ́n rí ṣùgbọ́n Fọ̀ràwáyé ní òun ò gbọ́dọ̀ mọ́ lọ. nígbà tí òun débẹ̀ Mílóníà bẹ̀rẹ̀ sí ràn òun létí ohun tí òun ti ṣe tipẹ́tipẹ́ tóun ti gbàgbé pátápátá tóun kì í fi bẹ́ẹ̀ ronú nípa rẹ̀ mọ́. ó sọ̀tàn àkọ́kọ́ ó sọ̀tàn àkókò tí òun sì ń jẹ Oyèdọ̀tun fún òun. ó ní kì í ṣe àṣírí lòun fẹ́ tú pé òun ò tilẹ̀ tí ì bá ẹnikẹ́ni sọ̀rọ̀ nípa rẹ̀. ó ní iṣẹ́ kan ló yọjú pé bóun bá lè báwọn ṣiṣẹ́ náà ẹnikẹ́ni ò ní mọ̀ pé Ilé-Ifẹ̀ ni Oyèdọ̀tun Kiriyó wà. ó ní ẹlòmíràn ló tilẹ̀ ń jẹ́ Kiriyó báyìí. ó ní ṣùgbọ́n bóun ò bá ṣe àwọn ọlọ́pàá ó gbọ́ pé ẹni tó pa wọ́dà ní Kirikiri ń jọ́sí wà nílé-Ifẹ̀ o. èyí lọ́jọ́ òun láyà tóun fi béèrè pé irú iṣẹ́ wo wọ́n lòun ó bá wọn sílẹ̀kùn kan ní báńkì Ìlàrẹ́ ni o. ọtí lòun fi gbogbo òru ọjọ́ náà mu tóun sì mú gbó. gbàtọ́ lòun ó ṣe agbódàrú lọ́jọ́ ọjọ́ náà ẹnikẹ́ni ò ráàyè sọ̀rọ̀ já a mọ́. wọ́n tilẹ̀ tún sọ pé bóyá labalábá kan báyìí ni yóò bá wọn sí. bí wọ́n lòun náà ní kó ṣiṣẹ́ náà
ohun ìbá kúkú sí i. Aláàfin ló rán oníṣẹ́ yìí, odò ọba ló sì kún yìí. Iṣẹ́ Aláàfin ò ṣeé kọ̀, bẹ́ẹ̀ lodò ọba ò ṣeé rọ́lù. Òkè ọba sì ni Aláàfin rán ní lọ. Òun pinnu pé bí wọ́n bá tún fi ọ̀rọ̀ náà lọ òun, bóun bá fi bá wọn ṣiṣẹ́ náà, sísá lòun ọ̀sà kò nílé Ifẹ̀. Nítorí pé bí Ọlọ́run bá ń sọ ni, ó yẹ ká máa sọ ara ẹni. Iṣẹ́ olè ò pé. Òun sì ti pinnu pé òun ọ̀pá ti tèfètèfè. Òun ọ̀gbọ́n mo kò ọ̀rọ̀ náà mọ́. Títí òun fi gbọ́ nípa àwọn asọ́ọ̀dì mẹ́ta tí àwọn olè pa níwájú báńkì ọ̀hún. Láàárọ̀ ọjọ́ kejì, òun dúpẹ́ lọ́wọ́ pé Ọlọ́run yọ òun. Lòun gbọ́ pé wọ́n ti mú mílíọ̀nìà àti sọ́bìrì. Mílíọ̀nìà ló kó yìí, sọ́bìrì ti sá lọ. Bíi tòun ìjọ́sí, níjọ́ tí òkìkí kankùn pé olè fọ́ báńkì Ìlàrẹ́, òun kó bìbọn rí. Ó ní òní tóun wá gbọ́ pé sọ́bìrì pawọ́dà kó tó sá lọ, àyò tún bẹ̀rẹ̀ sí lágàràrà ni. Ṣé ohun tó bá jọ ń la fi wéra wọn? Ìjàngbọ̀n kọ́ nìyí báyìí. Ṣùgbọ́n sọ́bìrì ni àwọn ọlọ́pàá ọmọ wá kiri. Kò ní gbọ́n òun lọ́wọ́, kò ní gbọ́n òun lẹ́sẹ̀ pẹ̀lú. Ẹni tí ò rìn nípasẹ̀ olè àti ṣe lè purọ́ rẹ̀ mọ́. Bóun bá wá lọ́wọ́ sí ni. Bí ìbá ti ṣe búrẹ́kẹ́ náà nìyí. Tóun náà ìbá ti máa sá kiri lẹ́ẹ̀kejì. Bọ́yọ̀ òun ìbá ti lè bá mílíọ̀nìà náà lọ sọ́run lọ́sàn-án yìí ni. Orí òun ọmọ ṣe ń ho. Kò bá wọn wá kì í bá wọn lọ. Mílíọ̀nìà tí ìbá tún máa ṣe kùkù lájà fún òun ni wọ́n ti páyé. Kí ọkùn wọn balẹ̀ lóko. Kí ni àyẹ̀wò tó ń já sí? Mílíọ̀nìà ló bí ọmọ ọ̀ràn, ó sì ti pọ̀n. Sì yàtọ̀ fún Fọ̀ràwáì. Kò tún sí ẹni tó máa ṣírí òun ní gbogbo Ilé Ifẹ̀. Fọ̀ràwáì ò sì jẹ́ tó òun láṣìírí torí àwọn jọ bu àṣírí ara wọn ni. Mílíọ̀nìà ń ké bí ẹran lórí èso, wèrè dùn wò, kò ṣeé bí lọ́mọ. Ó sì ń purọ́ pé òun ọ̀mọ nǹkan kan nípa rẹ̀. Àṣé bí wọ́n ti ṣe purọ́ nìyí ní tòótọ́ sá. Pátápátá làgbà sẹ́ràn. Agbọ́ gbọ́dọ̀ sẹ́ràn tán kó tún wá jẹ́wọ́, ṣùgbọ́n ó ṣe o, ó ṣe o, kò ṣe o, òun dà báyìí. Ó ti fẹ̀yìn tó pò, ó ti fàyà gbọ́ta, ó ti dára alẹ̀ sọ́bìrì ń tirẹ̀. Oorun òkúkú mọ kú. Oorun ló gbé Ràsákì lọ lórí ìrònú, lórí ìjókòó nípàlọ́ ilé rẹ̀. Ńgbà tí yóò fi tají, àjín ti jìn. Kọ̀mọ̀gbà tí rẹ̀ sú, kọ̀mọ̀gbà táwọn ọmọ òun wọlé dé, kọ̀mọ̀gbà tí wọ́n tilẹ̀kùn ilé. Ọwọ́ ti pa, ẹsẹ̀ ti pa kó tó jí. Ó dìde lórí àga ń pálọ̀, orí kọjá sínú yàrá rẹ̀. Ó sì yé lulẹ̀ lórí ibùsùn. Bálẹ̀bálẹ̀ asá gbọ́dọ̀ fọmọ ayò fáyò. Àárín ọ̀gànjọ́ ni ẹnìkan kẹlẹ̀kùn tí ó sì jí lójú oorun lọ́ọ̀kan ló ń gbọ́ pé ẹnìkan kẹlẹ̀kùn. Ó sì ń rò ó lójú láti dìde lọ sílẹ̀kùn. Ó gbọ́ tí ọ̀kan nínú àwọn ọmọọṣẹ́ rẹ̀ tó sùn sí pálọ̀ ń dá onítọ̀hún lóhùn. Ta ni o? Ẹ káalẹ́ o. Ràsákì ni mò ń béèrè o, láti bo o. Sọ wípé àlùfáà ló fẹ́ rí o. Mo sì ń kánjú ni àlùfáà kẹ̀, irú àlùfáà wo ló ń béèrè òun lóru yìí? Kí ló pa wọn pọ̀? Àbí mọ́tò wòlíì ìjẹta tún yọnu ni? Níbo ló ń lọ tí ò lè jẹ́ kílẹ̀ ọ́ mọ́? Àbílẹ̀ sì ti fẹ́ ẹ mọ́. Kí n sọ fún wọn pé àlùfáà ń béèrè wọn? Sọ bẹ́ẹ̀. Ọmọ náà wá sọ́dọ̀ Ràsákì. Ọ̀gá, àlùfáà ń béèrè yín o. Ó ní kí n sọ pé àlùfáà lòun. Àlùfáà wo? Èmi ò mọ̀ o. N ò tí ì sílẹ̀kùn o, n ò sì rí eré. Kò burú, mò ń bọ̀. Ràsákì mú ṣòkòtò kan bọ̀. Ó daṣọ bora lé, ó sì mú iná àtẹ̀tàn kan lọ́wọ́. Òun fúnra rẹ̀ lọ sí ẹnu ọ̀nà ìta, ó ṣílẹ̀kùn. Ó rí àlùfáà kan ní tòótọ́. Ìyẹn wọ ẹ̀wù dúdú gbàgẹ̀rẹ̀. Àlùfáà onígbàgbọ́ ni, kì í ṣe ti mọ́lé. Wòlíì ìjẹta sì kọ́ pẹ̀lú. Ẹ káalẹ́ sà, ẹ káalẹ́ o. Ràsákì wò ó dáadáa. Àlàbá kọ́ nìyí. Ó ti yá dàlùfáà, tiẹ̀ tó bẹ́ẹ̀ sá. Ìyẹn sàn ju kó o mọ báwọn èèyàn wọ̀nyí rìn. Ṣùgbọ́n àìrí kan ṣe kan yí ọ̀mọ̀ ṣẹ́ o. Ó ṣe kúkú tó bẹ̀rẹ̀ ṣe mẹkáníìkì Ràsákì. Múra báyìí, ó wà mí dé Ìbàdàn báyìí. Lóru yìí, èmi kọ́ o. Bílẹ̀ ọ̀mọ́ dáadáa, n ò ní yọ̀ tẹ́rẹ́ jáde nínú ilé yìí. Nbí tá a bá ti sọ pọ̀ dàárọ̀, a kì í tún kí wọn kú alẹ́ ń bẹ̀ mọ́. Mo ti yọwọ́ nínú gbogbo iṣẹ́ bèrèbèrè. N ò sì ní rìn súnmọ́ ibi tí ẹnìkan ti lè fura sí mi. Èmi ò lọ síbi kankan lóru yìí o. Rírí tó rí mi nínú ilé mílíọ̀nìà yẹn náà ni mo súnmọ́ wọn kẹ́yìn o. Èmi ò bá wọn rìn mọ́ o. Ọjọ́ wo ni wọ́n gán di àlùfáà náà tí wọn ò ní máa fura sí ọ? Ó wà mí lọ nítorí ọlọ́pàá ń wá mi kiri báyìí kí wọ́n má bàa rí mi ni mo ṣe wọṣọ àlùfáà. N kì í ṣe àlùfáà rárá, iye gan ni ò ní jẹ́ kí n lọ. Lóòótọ́ àánú rẹ̀ ń ṣe mí, ṣùgbọ́n dákun yọ̀ǹda mi. Ọ̀rọ̀ ọlọ́pàá
èmi ò tó bẹ́ẹ̀ o. ọlọ́kùnrin tó bá ń fẹ́ kú kó yá máa dá lọ, kó má sọ pé kí aráalé bá òun wá ẹ̀yìn ejò òun wo oúnjẹ. ọ̀lẹ́ ọ̀lọ́ kò lọ jẹ́, ó ní kí gbogbo aráalé ọmọ ká lọ. Ràsákì pẹ̀yìndà wọ́n wọlé lọ, wọ́n fẹ́ tilẹ̀kùn má Àlàbá lójú. Àlàbá rẹ́rìn ó ní wọ́n wà mí lọ, bó bá wá sọ pé ọ̀lọ́ n ó sì jókòó kalẹ̀ lẹ́nu ọ̀nà rẹ ní ìyín náà làwọn ọlọ́pàá ó sì ti mú mi. sọ wá mọ̀ wípé àtọlọ́kùnrin àtàràlé rẹ̀ níyọ̀jọ̀ lọ sọ́run kí wọ́n tó bọ̀ níyìn lèmi ó ti lọ sọ fún wọn pé ọ̀fẹ́ kó bá mi, pé mi ò mọ̀ bó ṣe di àlùfáà àti bó ti ṣe rìn dọ́dọ̀ mi. èmi náà sì sọ fún wọn pé ọ̀dọ̀ Oyèdọ̀tun ọ̀rẹ́ mi ni mo sá pamọ́ sí, màá sọ fún wọn pé ọ̀dọ̀ rẹ níyìn ni sọ́bìrì wà látàná, pé ó ṣẹ̀ṣẹ̀ mú jáde lọ síbòmíràn ni. Ràsákì dákẹ́ lọ gbárí, inú rẹ̀ bàjẹ́, ẹ̀rù bà gidigidi. ìyẹn ni pé àwọn tọ́mọ ní Oyèdọ̀tun pọ̀, bóyá Àlàbá nìkan sì ni àti Fọ̀ràwáì. àṣemáṣe lóògùn àṣírí, àṣekọ̀sọ nǹkan téèyàn lè ṣe tí ẹlòmíràn ò ní mọ̀. má ṣe ni má gbọ́. àwọn ọlọ́pàá ṣe lè gbàgbé pé bí Oyèdọ̀tun ti ṣe sá lẹ́wọ̀n níjọ́sí ni sọ́bìrì ṣe sá. ta ni ò ní mọ̀gá, ta ni ò ní mọ̀mọ́ṣẹ́ nínú àwọn méjèèjì. ilà yàgbà pàpàǹdodo lè ràn án. ńgbà tí wọ́n bá ní ó fọwọ́ tẹ̀wé káwọn yẹ̀ wò mọ́ ti Oyèdọ̀tun, ìwọ sì rèé kàbìtì bíi tìgbà náà. ṣé kí n gbé ọ dé Ìbàdàn lásán ni kí n sì mọ́ padà bọ̀ ní tèmi? ìmọ̀ ló ti fowókọ sí tẹ́lẹ̀ tó ń jẹ́ làbòròkí. ìwọ sáà gbé mi dé Ìbàdàn kó jọ̀wọ́ mi sọ̀hún, kò ní bá a ti ṣe é mọ níbi òkú ọ̀tá bàbá ẹni, kò burú o. nígbà jẹ́ ọjọ́ kan kì í tán lógún ọdún, jẹ́ ń wẹ̀ wò mẹ́ omi rí ó tún mi rí ọjọ́ mélòó lẹ́yìn ó sì yí gbà. kéèyàn máa gbé nínú ilà yìí ló ń gbà gbogbo, inú fu ẹ̀dọ̀ fu, kọ́kẹ́ ní ọmọ ìlẹ̀ balẹ̀, kó ló wá rè ọmọ rìn kiri pẹ̀lú òfura. ìwọ Olódùmarè, ǹjẹ́ ikú ọ̀yá jẹ̀sìn lọ báyìí? jẹ́ ń wọlé wẹ̀ wò mí o. ọ̀rọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ sọ yìí. Àlàbá tú ọjà ara aṣọ àlùfáà tọ́wọ̀, ó sì tún sán. Ràsákì wọlé lọ, ní ìṣẹ́jú àáyá ló sì padà dé. ó wọ bùbá, ó bọ́ ṣòkòtò gígùn, ó sì dé fìlà tó ṣe bẹ́ngọ́ wájú. inú rẹ̀ bàjẹ́, ó sì hàn lójú rẹ̀, ojú rẹ̀ kó náà nínú àṣemọ́ọ̀kùn. àfẹ̀mọ́jú náà ó sọ jìkà, ó ní mọ́tò tí wọ́n wà náà dà, máa ká lọ. orin tí ò ṣòro àti dá a máa ṣòro gbè. wọ́n jọ ń lọ, wọ́n kọjá oríta kan, wọ́n sì dé ara mọ́tò dúdú kirikiri kan báyìí. ayọ́kẹ́lẹ́ ni, ó wà lẹ́bàá ọ̀nà, kò sí ẹnì kankan nínú rẹ̀. Àlàbá sí bí ẹni tí ó mú kọ́kọ́rọ́ rẹ̀ lọ́wọ́ rìn, bẹ́ẹ̀ sì ni kọ́kọ́rọ́ rẹ̀ ò sí lọ́wọ́ rẹ̀. kíákíá náà ńlọ́wọ́nú mọ́tò tó sì tún sínú ọkọ̀ láì lo kọ́kọ́rọ́. mọ́tò bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́, iṣẹ́ ẹ̀rọ rẹ̀ péye. Àlàbá gbé àpò aṣọ tí owó wà nínú rẹ̀ tí ó ti ń gbé kiri látẹ̀ẹ̀kan sínú ọkọ̀ yìí. ó sì jókòó lórí ìjókòó ẹ̀yìn. ó ní kí Ràsákì ó jókòó níwájú kó máa wakọ̀ nìṣó. ó tọwọ́ bọ àpò ẹ̀wù àlùfáà, ó sì kó ìwé lébélébé tí ó kọ nínú ilé rẹ̀ nírókò rẹ̀ lẹ́ẹ̀kan. ọlẹ̀ ọ̀kan mọ́ díngí iwájú ọkọ̀ látinú, ó sì lẹ ìkejì mọ́ díngí ẹ̀yìn ọkọ̀. òjíṣẹ́ Ọlọ́run tí ó kọ sí yọ hàn ketekete láti ìta. Ràsákì jókòó síbi kàtà ọkọ̀ wọ́n sí ó di ọ̀nà Ìbàdàn. òye ti ń là díẹ̀díẹ̀, àwọn mọ̀lẹ́sì ti ń pèrun àsùnbà. ńgbà tí wọ́n sí yìí ilẹ̀ mọ́ bọ̀ ni, kò tí ì mọ́ dáradára. fúgẹ́fúgẹ́ ní sínàjá tí ó ń mí bó ti ń ti abo olóòrò padà lọ sílé Ifẹ̀. ikú mà ṣòro kú o, ó ti pa gbogbo àwọn tó ti fẹ́ pa, ṣùgbọ́n kò sírò rẹ̀ mọ́ tẹ́lẹ̀ pé adárípọ́n náà yóò fẹ́ pa òun. ló ń bá yin ọta kan ṣoṣo tó kù nínú ìbọn sí i lára. kò lè dájú pé ó kú pátápátá. Ọlọ́run ló ní kó ń tètè jágbọ́n ìdí ìbọn. ìbánira púpọ̀ láti pa ọmọkùnrin tó tún yọjú lẹ́yìn tó ń ti padà rí pọ́n tán. kágbé ọ̀tá sẹ́kù nínú ìbọn ni, bóyá aba olóòrò lọ́hùn-ún ló náà ìbá ti yan ọ̀kan yòókù jẹ. ṣùgbọ́n ń ṣe tó ń padà sílé délé Ifẹ̀ yìí, ikú wá dàbí ẹni pé ó nira láti kú. ikú òwú òun kú mọ̀, sísá ló ń gọ́sà lọ kó nílùú kíákíá ni pẹ̀lú. bí ọwọ́ bá wá tẹ òun nígbà tó ń bá ń sá lọ, bí wọ́n bá pa òun àjẹ́ pé kì í ṣe àti ọwọ́ òun o, ó sì wá lè bá Ọlọ́run nílé. wọ́n á ní ẹni tó bá ń fúnra ara rẹ̀ para rẹ̀ pé kò ní bá Ọlọ́run nílé. báwo lòun wá ṣe lè rí owó sá lọ? àfi kóun wá owó lọ́nà kọnà, kóun ó sì sá lọ kí ilé ò tó mọ́, káwọn ọlọ́pàá ó tó gbọ́ nípa gbogbo àwọn tí òun pa.
kí wọ́n tó mọ wá òun kiri ilé ò gbọ́dọ̀ mọ eégún alákìísà lórí ijó. Bẹ́ẹ̀ sì ni òun ní owó sẹgbẹdẹ ní báǹkì, kò wá kú ọ̀nà àti débẹ̀. Bó ń bá yọjú sí báǹkì lọ́la, àbùkù aláta ni òun wà. Owó ní láti wà nílé labalábá nítorí pé kò sí ibòmíràn tó lè kó owó pamọ́ sí. Bówó tiẹ̀ pọ̀ níbẹ̀, owó díẹ̀ téèyàn lè rí wọkọ̀ kúrò nílùú yọ wà ńbẹ̀. Ẹ̀sẹ̀ rí owó tó ń bá ń bẹ̀ yóò tó lò fún ọjọ́ 2 sí 3, bá ò sì kú ìṣe ò tí ì tán. Nítorí náà ó kọ́kọ́ lọ sílé ọtí kan, ó lọ mọ̀gó bíà 2, ó farabalẹ̀ mú, bóyá yóò pẹ́ kó nǹkan tó rí bíà mu. Bó ti ń mu náà ni ara rẹ̀ tó ń gbọ̀n sìsì. Kó tó parí ìgò kejì, ara bẹ̀rẹ̀ sí fú, kò jẹ́ kó ra ilé kẹta. Ó dìde, ó jáde, àjín ti jìnwìn. Ṣùgbọ́n àwọn onílò ń lòlò nílé ọtí, àwọn tó sì ń jó alẹ́ ọjọ́ sátidé a máa dùn nílé ọtí. Ó gba ọ̀nà lóko rẹ̀ lọ. Àwọn ọlọ́pàá ọ̀sá lè tí ì gbọ́, wọn ò tí ì lè mọ̀. Bí wọ́n bá tiẹ̀ bá òkú dìlọ láàárọ̀ ọ̀la, wọ́n máa rò pé bóyá bẹ́ẹ̀ ló ti dàrú látọ̀sán ni. Àwọn onírògbòdìyàn, àwọn oníjàgídíjàgan ni wọ́n pa àwọn alábàárìnpọ̀ Aláàjì Sámínù. Ó dé òpópó ilé labalábá, ó ń wọlé náà lọ́ọ̀kan. Ó rí i pé wọ́n taná sílẹ̀ níbẹ̀, ta ni ìbá taná ń bẹ̀. Níbi tó ti ń ronú báyìí níná náà ti kú. Tí ẹnìkan jáde láti inú ilé náà, olúwa rẹ̀ pa ilẹ̀kùn dé. Àpò ńlá kan wà lọ́wọ́ rẹ̀ lọ́hùn-ún. Ọ̀rọ̀ rárìn bọ̀ lọ́nà ibi tí Sínà wà. Sínà tẹjú mọ́, ó sì rí i pé àlùfáà àwọn onígbàgbọ́ kan ni. Kí ni àlùfáà ń pín kiri láàrin ọ̀gànjọ́ o? Wọ́n wàásù kiri fún àwọn ènìyàn burúkú bíi lóru ni kí wọ́n yí padà. Eléyìí ó ti rí pé labalábá ti kú, bóyá ó sì ti gbọ́, ó wá gbàdúrà fún un ni, àbí ó sì lọ wẹ̀ ẹ́ ni, àbí labalábá wà nínú ẹgbẹ́ ìmùlẹ̀ kan, wọ́n sì lọ ṣètùtù fún un ni sínú ìjà tí ó lẹ̀ mọ́ ògiri. Ó sì kọjú sí ẹ̀gbẹ́ kan títí àlùfáà yìí fi kọjá. Ó ń fetí sí ìró ẹsẹ̀ àlùfáà lọ títí ò fi gbọ́ ọ mọ́. Nígbà tí àlùfáà ti lọ tán pátápátá ni Sínà tó yọjú padà sí títì. Ǹjẹ́ ó tún yẹ kóun kó tún délé labalábá mọ́ báyìí? Àbí òun wá wòran ni? Bí àlùfáà bá padà ńkọ́? Tàbí bọ́ bá ṣe pé àwọn ẹgbẹ́ aláwo yóò tún padà wá sọ̀rọ̀ fún labalábá ńkọ́? Dájúdájú ọ̀rọ̀ yìí ò tí ì di ti àwọn ọlọ́pàá. Ṣùgbọ́n bí àwọn ọlọ́pàá ò tiẹ̀ mọ̀ pé labalábá ti kú, àlùfáà yìí sá mọ̀. Síbẹ̀síbẹ̀ kò sí ọ̀nà mìíràn tóun fi lè rí owó bákan náà ju kí àwọn wọ ilé labalábá lọ. Òun ó yára wá ibẹ̀, òun ó sì yára kúrò níbẹ̀ fódá ló ń mọ̀. A kò sáà tilẹ̀ lè kó sílẹ̀ di aṣọ orí òfì, àti pé ikú gan ò bàyàn lẹ́rù mọ́. Òun ọ̀kàn ní fi ọwọ́ ara òun pa ara òun ni. Ta ni ò ní kú? Ó dẹnu ọ̀nà. Ó rí i pé pípadé lásán wọ́n pa ilẹ̀kùn dé. Kì í ṣe pé wọ́n fi kọ́kọ́rọ́ tì í, ó ṣílẹ̀kùn, ó wọlé kíákíá lórí pé ejò ti lọ́wọ́ nú. Ilẹ̀ẹ́lẹ̀ ni aṣọ bẹ́ẹ̀dì wà, ẹ̀jẹ̀ ṣe bálabàlá lára rẹ̀. Ẹnìkan ti fa tìmùtìmù orí ibùsùn ya, ó sì ti kó gbogbo ìfúnnú rẹ̀ jáde. Gbogbo yàrá rí jótójótó. Òkú kan wà nínú yàrá, ṣùgbọ́n kì í ṣe òkú labalábá, òkú ìdí àtòrí ni, kì í ṣe. Idán nìyí ni, tàbí ìṣójó, ẹ̀tàn ni, tàbí àlùpàyídà. Ajẹ́gbẹ́ ẹnìkan ti wá gbé òkú labalábá lọ. Onítọ̀hún tàbí ẹlòmíràn sì pa ìdí àtòrí. Kí ni gbogbo eléyìí báyìí? Ọ̀rọ̀ náà wá dojúrú sí nígbà náà ní gbogbo ìgbà. Kí ni wọ́n pa Bọ́láńlé sí? Kì í ṣe àlùfáà tó jáde yìí ló sá pa Bọ́láńlé. Kì í ṣe òun ló gbé labalábá lọ. Àpò aṣọ ló gbé lọ́wọ́, kò gbé labalábá. Kò tilẹ̀ gbé ẹnikẹ́ni. Ká sọ pé àpò aṣọ yìí ló fi gbé Bọ́láńlé débẹ̀. Kí ni àlùfáà ìbá ṣe lọ́wọ́ nínú iṣẹ́ búburú báyìí? Ṣùgbọ́n kí ni ṣe tí àlùfáà yìí wá sílé labalábá lóru pàápàá nírú òru ọjọ́ yìí? Kí ni ṣe tó dá wá? Kí ló wá ṣe? Kò rí òkú Bọ́láńlé ńlẹ̀ ni? Àbí ó ṣe ń rìn lọ bí ẹni pé kò sí nǹkan kan tí ó rí? Àròmọ lójú pọ̀ nínú ìwàsí àlùfáà yìí. Ó rí nǹkan lábẹ́ yẹn, ó sì jáde, ó rìnrìn gbẹ̀fẹ́ lọ sínú àjà tí ó ta gèrè. Kí ló náà ń ṣe nínú ilé labalábá báyìí tóun ọ̀rọ̀ ra jáde? Kóun náà ó máa yan lọ bí ìgbà tóun ò rí nǹkan kan, bí ẹnikẹ́ni bá bóun níhìn. Láì tilẹ̀ tí ì ṣe ọlọ́pàá, irú àlàyé wo ló ń lè ṣe? Kóun náà ó má ikú oníkú bẹ mílíọ̀nìà. Ẹni tá a bá pa lọ́wọ́ rẹ̀ náà kọ́ ló fa itan ya. Ṣùgbọ́n èyí ò ní jẹ́ ikú oníkú pátápátá nítorí òun pa labalábá. Bó tilẹ̀ jẹ́ pé òun kọ́ ló pa ìdí àtòrí, ó yá sáré jáde.
ó mọ̀ pé òun ti wá sún kan ògiri bí owó ò ti ṣe yìí ọgbọ́n mìíràn lòun ọ̀dà tóun ó fi sájáde kúrò ní ìlú ọgbọ́n ò lè tán láyé ká wá lọ sọ́run ṣé Rasaki mẹkáníìkì ń bẹ́ńbẹ́ ọ̀dọ̀ rẹ̀ ní òun ọ̀lọ́ Rasaki a máa ṣe bí òun gbọ́n gbogbo ọgbọ́n yòówù tí alábàáhùn bá lè gbọ́n ẹ̀yìn ni yóò máa tọgbìn òun ọ̀tàn pé kó fi ọ̀kan nínú àwọn mọ́tò tó ń tún ṣe gbóhùn lọ sí Àkúrẹ́ báyìí òun ọba dúnàdúrà iye tó bá lòun ọgbà lòun ó fún un àkàṣe òun ó sọ fún un pé àwọn padà dé kóun tó lè ráàyè dé báńkì gba owó fún un nítorí náà fúnra Rasaki níyọ́ ra epo sínú mọ́tò ọ̀hún ojú ọ̀nà ńgbà tó bá ń gbé òun lọ lòun ó ti sọ fún un pé òun fẹ́ yàgbẹ́ tóun ó wọnú igbó lọ ibẹ̀ lòun ó gbà sá lọ òun ò ní padà sọ́dọ̀ Rasaki nínú mọ́tò mọ́ Rasaki á dúró yóò pè kò ní gbọ́ ìdáhùn ìbẹ̀rù bojo ni yóò fi padà sílé Ifẹ̀ bí yóò lọ sọ fún àwọn ọlọ́pàá òun ò lè sọ àmọ́ ọ sọ o kò sọ o àwọn hun bí kò máa sọ ó lè kó ara rẹ̀ sínú jàngbọ̀n ìran sì ti lọ àkẹ́ ọ̀sọ̀ jìká ó bu ẹ̀rín sẹ́rẹ̀kẹ́ ara rẹ̀ sì yá sí ọgbọ̀n náà lè Rasaki mẹkáníìkì lọ ó débẹ̀ ọ̀kànlẹ̀kùn tá a ṣe tún ní àbí Rasaki mo béèrè o Rasaki mẹkáníìkì wọn ò sí nílé o wàá bá mi sílẹ̀kùn náà ọmọ kan wá sílẹ̀kùn fún ibo lọ́lọ́ rí àlùfáà kan báyìí ni wọ́n bá lọ síbì kan nínú kó ṣe pé ọkọ̀ àlùfáà ọ̀hún bàjẹ́ ni ṣùgbọ́n bóyá ni torí pé wọn ò mú ẹnì kankan lọ nínú àwọn ọmọọṣẹ́ àlùfáà bó ti pè é ọkàn rẹ̀ ń lò kì àlùfáà ni wọ́n jọ lọ ni àlùfáà wo ni rí èmi ọmọ wọn rí o wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ni àbí wọ́n ti lọ tipẹ́ bí wọ́n ti lọ tán tí mo lọ sùn lẹ́yìn náà tún dé yìí ọkàn sínú ọ̀balẹ̀ mọ́ àlùfáà ẹ̀kan ni bí àlùfáà tó ń rí nílé labalábá àbí àlùfáà mìíràn sí ni òru làwọn àlùfáà ọ̀hún tó ń rìn bí ọ̀rọ̀ ni àwọn àlùfáà tí wọ́n ń yalé onílé kiri lóru yìí ǹjẹ́ àgùntàn ń bá já rìn báyìí nítorí ìgbẹ́ nìyí lẹ́nu àgùntàn yìí o ọ̀nà wo wọ́n gbà lọ rí èmi ò mọ̀ o mo kàn tilẹ̀kùn tèmi ni ńgbà tí wọ́n ń lọ àwọn onímọ̀ ìlú bẹ̀rẹ̀ sí pèrun àsùnbà ńbi tí Ṣínà ti ń bọ́ ọmọ ẹ̀kọ́ṣẹ́ Rasaki sọ̀rọ̀ yìí ìdààmú bá Ṣínà játí ó tètè kọrí sí ọ̀nà ìdí ọ̀mọ̀ ó lóun ó wọkọ̀ Ìbàdàn bẹ̀ òun ò ní wọkọ̀ tí wọ́n ń gbowó rẹ̀ kí mọ́tò tó sí èyí tí yóò gbowó ńgbà tí wọ́n bá dé Ìbàdàn lòun ó wọ̀ ojú ọ̀nà lòun ó ti sọ pé ìgbẹ́ ń gbọ́n òun tóun ó sọ̀kalẹ̀ ńbẹ̀ lòun ó ti sá lọ ṣebí bóun ìbá ti ṣe náà nìyí tẹ́lẹ̀ bóun bá ti lè bá Rasaki nílé ni ká lọ sọ mọ́dì ká lọ́ọ̀dì máa sọ ṣebí kéde ọmọ ti gbófo ni ṣé kí èèyàn ṣàtìrí ẹnìkan fi mọ́tò gbóhùn jáde kúrò nílò ni ẹ̀yin gẹ́rẹ́ lọ̀fọ́ tó ṣẹ̀ ọ̀ ń lọ sọ́nà ìdí ọ̀mọ̀ nílàgìrì mọ́tò ayọ́kẹ́lẹ́ kan kọjá lára rẹ̀ ó rí i pé àlùfáà kan jókòó lẹ́yìn ọkọ̀ yìí àlùfáà náà fi aṣọ lébélébé nujú ó rí i tí mọ́tò náà yà sílé epo tí wọ́n sì rọ epo sínú rẹ̀ ńbẹ̀ ó súnmọ́ mọ́tò yìí ó sì rí i pé Rasaki ló ń wá àti pé labalábá lọ́wọ́ ẹ̀wà àlùfáà tó sì jókòó lórí ìjókòó ẹ̀yìn ọkọ̀ Ṣínà kígbe tó labalábá mọ́tò náà sí ó sì ń lọ sọ́nà omi ẹbọ kò burú labalábá máa nìṣó níbi tó bá fẹ́ ń ọba ọlọ́nà kọ̀ wá kú bóun ó ti ṣe lélẹ̀ bá ìyẹn ni pé òkú lánàá ǹjẹ́ kìí ṣe owó lòdì sínú àpò tó gbé lọ́wọ́ rẹ̀ gan kí ni ìbátan dì í bẹ̀ ṣùgbọ́n kí ni Ṣínà lè ṣe níbẹ̀ yẹn àwòdì ń wo ìgbín kọ̀rọ̀ kò rí nǹkan kan fi ṣe apá òsì kági òsì mángòrò tó so lórí igi tí sálámọ̀ ti bò àti ṣèlérí kámú kò tiẹ̀ wo nọ́mbà ọkọ̀ yìí ó sì dùn gidigidi báwo ló ń ṣe lè bá mọ́tò yìí lójúgbó ńbi tí àwọn ó ti lè jà tí ò ní sí alàgàtà tí yóò la wọn labalábà ò sáà gbọdọ̀ mú ọ̀rọ̀ yìí jẹ kò gbọdọ̀ jẹ́ gbé ibi tó ti ń para dìràdì ńlẹ̀ epo yìí pé bóyá òun ò rí takisí kan tí yóò gbóhùn tẹ̀lé labalábá ni mọ́tò mìíràn dé tó fẹ́ rọ epo mọ́tò náà rọ epo 30 kọ́bọ̀ péré ńgbà tọrọ tán onímọ́tò sanwó ó sì fẹ́ ṣe ṣùgbọ́n mọ́tò ò dáhùn Ṣínà já tí ó tètè ronú wéréwéré ó sì súnmọ́ onímọ́tò yìí a lè ràn ọ́ lọ́wọ́ bí o dẹ́rẹ́bà ọmọ ọmọ sọ Yorùbá alákọ̀wé ẹ ṣeun ẹ sáàbà mi ti ṣiṣẹ́ ni ń mọ̀ ṣe o èjìká ń dùn mí n ò létí kọ̀ ṣùgbọ́n bọ́ ọba lè tì í mo lè bọ́ ọyọ́sẹ̀ fún inú ọlọ́kọ̀ yìí dùn ó sì jáde nínú mọ́tò ẹ mọ̀ ṣeun o Ṣínà já tí ó kó sínú mọ́tò onímọ́tò sì ń tì í sọ́nà gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ́nà tá a sìn
Ṣínà kó sínú mọ́tò lásán ni kò síná bó ti ń yọsẹ̀ fún mọ́tò ò ṣiṣẹ́ onímọ́tò tì í tètè mọ́tò ò ṣiṣẹ́ báwo ni mọ́tò ṣe lè ṣiṣẹ́ ńgbà tí Ṣínà ò síná tó ń yọsẹ̀ fúnrọ́ Ṣínà ń dọ́gbọ́n káwọn olè rìn jìnnà sílé epo gbà tí wọ́n ti da gẹ̀rẹ́gẹ̀rẹ́ díẹ̀ Ṣínà wá síná fún mọ́tò ṣiṣẹ́ Ṣínà ń wà lọ síwájú lọ́nà tá a sìn onímọ́tò dúró ńgbà tí mọ́tò ṣiṣẹ́ ó ń retí kí ẹni tó ràn án lọ́wọ́ lọ́yìí kó dáwọ́ dúró níwájú ṣùgbọ́n Ṣínà ò yí dà ńbì kankan tààrà ló ń lọ síwájú báyìí ni Ṣínà já tí ó ṣe gbé mọ́tò onímọ́tò lọ lẹ́yìn tó gbà á lọ́wọ́ onímọ́tò fúnra rẹ̀ nílé epo nílágèrè bó ti ń lọ ó ń rẹ́rìn-ín sínú kó onímọ́tò yìí tó fura pé òun ti gbé mọ́tò lọ ni yóò tó ìṣẹ́jú mélòó kan o yóò tilẹ̀ tún máa tẹ̀lé òun bọ̀ ni wípé bóyá iná tún ti kú wájú ni kó tó fura pé mọ́tò òun ti lọ òun ò ti mọ ilé labalábá lọ lọ́nà Ìbàdàn ó wá lè wọ takisí lọ sí Mọ̀rẹ̀ láti lọ wí fún àwọn ọlọ́pàá kí wọ́n tó bẹ̀rẹ̀ sí wọ̀ òun ó ti gbé mọ́tò náà sílẹ̀ nínú gbòòbí kan onímọ́tò kù kó tó rí mọ́tò rẹ̀ àkàṣe kò ní rí láàárọ̀ yìí ni o takisí sì ń bẹ́ ń gbòòrò tí yóò rí wọ̀ kó lówó fi báárà dánra wò kọ́mọ bí ti rọrùn sí kó lówó fi báárà dánra wò kọ́mọ bí ti rọrùn sí báyìí ńlá parí orí 21 Àtótó Arére látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkédìjí kọ́lọ̀ ń ọdẹlẹ̀ fẹ́yàn re ẹ gbìyànjú láti subscribe sí channel yìí kùsẹ́ ní mo rí iṣẹ́ yá kùsẹ́ ní mo rí iṣẹ́ yá án àti pé gẹ́gẹ́ bí mo ti sọ tó bá jẹ́ pé ó wù yín láti jẹ́ kíkan ní ìyọ́mọ tẹ̀ síwájú láti gbàdégbà ẹ fẹ́ ran Àkàndá lọ́wọ́ èmi ò pé kẹ́ fún mi lówó o ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń bá ìpolówó ọjà pàdé lórí ìkànnì yìí àti àwọn ìkànnì Àkàndá tó kù ẹ má skip ẹ farabalẹ̀ wo àwọn ìpolówó ọjà tí bá ń bẹ ń bẹ ìṣẹ́jú mélòó ni yóò gbà yín eléyìí lẹ fi lè ran Àkàndá lọ́wọ́ ní ìsìn àti lọ́jọ́ iwájú ṣe mọ̀ pé kò sẹ́ ni mo rí iṣẹ́ yá akitiyan lèmi náà ń ṣe ẹ fi lè ṣe kóríyá fún Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó eléyìí ó jẹ́ kí n lè máa tẹ̀síwájú láti ìgbàdégbà láti máa múnú yín dùn láti máa ta yín lólobó láti máa gbé èdè àti àṣà Yorùbá lárugẹ ẹ̀yin tẹ́ bá ní àǹfààní sí àwọn ewì mi lórí WhatsApp tẹ́lẹ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ mọ́ láǹfààní àti rí ń bẹ̀ mọ́ orí Telegram nìkan lẹ ti máa láǹfààní sí àwọn ewì mi àti orí YouTube àti orí Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdí nìyí tó fi jẹ́ pàtàkì láti láìkì kẹ́ ẹ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó ìdí pàtàkì nìyí tẹ́ ẹ fi ní láti subscribe sí àwọn chánẹ́ẹ̀lì Àkàndá ibi tẹ́ ẹ ti lè ní orí ọ̀fẹ́ sí mi náà nu Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó live Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó live ẹ wá Èdè Yorùbá TV tẹ́ wà yìí Àṣà Yorùbá TV Oríkì Yorùbá TV Òwe Yorùbá TV Ìkóríta Kò Yé Mi Omi Ìmọ̀ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èdè àti àṣà Yorùbá ò ní parun orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò wa ṣe ooo.